àlàyé rẹ̀ o lórí ibi tí nǹkan dé dúró nípa àwọn ajínigbé agbébọn tó kọlu ilé ẹ̀kọ́, jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Aláàfin Ọ̀yọ́ gbówó ìrànwọ́ kalẹ̀ láti dóòlà àwọn olùfarakásá tó wà nígbèkùn àwọn ajínigbé. Ọkọ̀ bàálù atọpinpin ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú iléeṣẹ́ ológun ojú òfurufú yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lóṣù kẹfà. Gómìnà Mákindé ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọọ̀ni Ilé-Ifẹ̀ kọrojú sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé l'Ógbómọ̀ṣọ́, béèrè fún ìgbésẹ̀ ìṣọ̀kan tako ìwà ọ̀daràn ìgbésùnmọ̀mí. Àwọn gómìnà apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ní kò kọbi ara sí àbá àti ìpàrọwà òun lórí ètò ààbò fọdún méjì. Ìbà Gani Adams ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Nípínlẹ̀ Katsina, èèyàn 11 tó fi mọ́ aláboyún àti ikọ̀ ọdẹ ìbílẹ̀ kan ni àwọn agbébọn ṣekú pa o. Atọ́ Okonkwo, asọ́lé tuntun fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles, fi ìdùnnú rẹ̀ hàn fún àǹfààní tó rí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àlàyé rẹ̀ o lórí ibi tí nǹkan dé dúró nípa àwọn ajínigbé agbébọn tó kọlu ilé ẹ̀kọ́, jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Àwọn ìròyìn tuntun míì tó tún gbòde báyìí nípa ìjínigbé tó wáyé ní ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ méjì kan ní Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀, pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń sọ pé àwọn ti sísọ lójú àwọn afurasí agbódegbà kan tí wọ́n ṣe alamí fún àwọn ajínigbé náà, tí wọ́n sì tún bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ rẹ̀ ti kẹ́fìn àwọn afurasí náà nípasẹ̀ ìpè lórí fóònù tó wáyé láàrin wọn àtàwọn agbébọn náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, ìbánisọ̀rọ̀ tó wáyé láàrin àwọn afurasí náà àtàwọn agbébọn ọ̀hún dá lórí àwọn kókó ọ̀nà táwọn agbébọn náà yóò gbà kọjá láwọn ọ̀nà tó wà ní Igbó Ọba National Park sí àwọn agbègbè kan tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí ibùba wọn. Èyí ló mú kí ọwọ́ tẹ èèyàn 6 báyìí tí wọ́n sì ti wà láhàámọ́ ọlọ́pàá láti ṣèrànwọ́ fún ìwádìí wọn lórí ìkọlù náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CSP Ọláyínká Àyànládé ṣàlàyé pé ìwádìí fi hàn pé àwọn èèyàn náà ló ṣe alamí fún àwọn agbébọn tó ṣe ìkọlù ọ̀hún. Bákan náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ọ̀nà tí àwọn agbébọn náà yóò gbà láàrin Igbó Ọba tó wà lágbègbè náà láti dé ibùba wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé ọwọ́ ti tẹ afurasí 6 àti èèyàn 3 míì lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìpànìyàn tó wáyé nílùú Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú ni gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé 7 làwọn olùkọ́ táwọn agbébọn náà jí gbé sálọ. Kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tán ni ìjọba pàṣẹ pé kí wọ́n ti gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó wà ní agbègbè náà. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ padà kéde ṣíṣí padà àwọn ilé ẹ̀kọ́ náà ní ọjọ́ Ajé Monday ọjọ́ 18 oṣù karùn-ún yìí, lẹ́yìn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti lọ sí agbègbè náà. Ṣáájú ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti fìdí ẹ̀ múlẹ̀ pé olùkọ́ 7 ni àwọn agbébọn tó kọlu ilé ẹ̀kọ́ 2 lọ́jọ́ Ẹtì tó kọjá nílùú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé lọ, tí wọ́n sì ti pa ẹnìkan nínú wọn. Ọjọ́ Àìkú Sunday ni Mákindé fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Iye àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn agbébọn náà jí gbé lọ, gómìnà Ṣèyí Mákindé kò tí ì fìdí ẹ̀ múlẹ̀. Gẹ́gẹ́ bí gómìnà Mákindé ṣe ṣàlàyé, ó ní olùkọ́ tó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam ni àwọn agbébọn náà pa lásìkò ìkọlù ọ̀hún. Gómìnà sọ pé ó fojú hàn pé àwọn ikọ̀ aṣekúpani tó ń sá kúrò lápá àríwá Nàìjíríà látàrí báwọn ológun ṣe ń gbógun tì wọ́n ló ń sá wá sí apá ìsàlẹ̀ nílẹ̀ Yorùbá. Ó ní ìṣòro tí ó wà báyìí ni pé àwọn gbọ́dọ̀ múra sílẹ̀ de àwọn tó ń sá wá sílẹ̀ Yorùbá yìí, bóyá nípa lílé wọn padà ni tàbí pípa wọn dànù. Bákan náà ni gómìnà ṣàlàyé pé èèyàn 6 ní ọwọ́ ti bà gẹ́gẹ́ bí afurasí lágbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ó ní wọ́n fura sí wọn pé àwọn ni wọ́n ń ta àwọn agbébọn ọ̀hún lólobó. Bákan náà ni Mákindé sọ pé àwọn 3 kan náà tún wà tí ìṣẹ̀lẹ̀ náà ní ṣe pẹ̀lú wọn tí wọ́n sì ti mú wọn pẹ̀lú. Gómìnà Mákindé sọ pé òun ti ń bá àwọn aláṣẹ sọ̀rọ̀ ní àwọn ìpínlẹ̀ yòókù lórí àìsí ààbò tó ń peléke sí yìí. Mákindé ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní fi ti ológun nìkan ṣe láti yanjú ìṣòro yìí. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Ṣèyí Mákindé sọ pé ológun nìkan
kọ́ ni ìjọba òun yóò gbójúlé láti yanjú àìsí ààbò yìí. Ó ní àjọsọ ti ń wáyé pẹ̀lú àwọn olórí ẹ̀sìn àtàwọn olórí àwùjọ títí kan àwọn aláṣẹ ìgbìmọ̀ ìjọ onítẹ̀bọmi tá a mọ̀ sí Baptist, pẹ̀lú bó ṣe jẹ́ pé ìjọ náà ló ní ọ̀kan lára àwọn ilé ẹ̀kọ́ tí ajínigbé kọlù yìí. Ó ní àwọn ti pinnu pé kì í ṣe ìlànà ìgbógun tiwọn nìkan làwọn máa fi yanjú ọ̀rọ̀ yìí. Ó ní àwọn ti ń bá àwọn olórí agbègbè, olórí ẹ̀sìn, pàápàá jùlọ àwọn ìjọ Baptist Convention sọ̀rọ̀. Ó wá rọ àwọn olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé láti ṣe sùúrù. Ó sì fi dá àwọn ẹbí tí wọ́n jí àwọn èèyàn wọn gbé lójú pé iṣẹ́ ti ń lọ láti rí i pé wọ́n padà wálé pẹ̀lú àlàáfíà. Ó ní àwọn kò fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà rárá. Gbogbo ohun tí àwọn bá lágbára làwọn máa ṣe ní kíákíá táwọn sì máa kó àwọn ọmọ náà padà wálé pẹ̀lú àlàáfíà. Mákindé sọ pé ojoojúmọ́ ni ìjọba òun yóò máa fi pe ìpàdé oníròyìn láti lè máa jẹ́ kí aráàlú gbọ́ ibi tí iṣẹ́ bá ń dé lórí ìlàkàkà àti gba àwọn tó wà ní ìgbèkùn náà kalẹ̀. Aláàfin Ọ̀yọ́ gbówó ìrànwọ́ kalẹ̀ láti dóòlà àwọn olùfarakásá tó wà nígbèkùn àwọn ajínigbé. Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé tó ti ké sí ìjọba àpapọ̀ láti gba ìwòye lórí iṣẹ́ ìwádìí, ààbò ìṣòfíntòtó àti nípasẹ̀ ọ̀nà ìbílẹ̀ gẹ́gẹ́ bí ètò lójúnà láti yanjú ètò ààbò tó mẹ́hẹ̀. Ó tẹnumọ́ ìṣe pàtàkì kánmọ́nkóbó láti ṣàmúlò àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tó wà fún dídá àwọn afurasí ọ̀daràn náà mọ̀. Ọba aládé náà pàrọwà fún ìjọba láti pa àwọn ọ̀nà gbígbé ìgbésẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ tì. Èyí tó ń túmọ̀ sí pé kì í ṣe pé nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ ni wọ́n ó ṣẹ̀ṣẹ̀ máa gbé ìgbésẹ̀ tó yẹ láti gbé. Ó sọ wípé èyí yóò túmọ̀ sí ṣíṣe àwọn ìdókòòwò tó dájú tó kún ojú òṣùwọ̀n nínú agbára ìmọ̀ ìjìnlẹ̀ tí yóò tọ́ka sí àwọn ewu ṣáájú kí wọ́n tó wáyé, dídáàbòbò àwọn agbègbè tó léwu bí àwọn iléèwé àti àwọn ìlú, àti nípa dídènà ìsopọ̀ ìṣúná àti ohun èlò tó ń ṣèrànwọ́ fún ikọ̀ àwọn ọ̀daràn náà. Ó sọ wípé irúfẹ́ bẹ́ẹ̀ túmọ̀ sí ṣíṣe iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìlú láti mú ìgbéga bá òtítọ́ àti láti kó ìmọ̀ ìwádìí jọ dípò tí wọ́n ó máa fi ṣe àwọn ohun èlò lásán nínú ìkọlù òfurufú. Aláàfin gbà wọ́n níyànjú nínú àtẹ̀jáde kan nípasẹ̀ olùdarí àgbà fétò ìròyìn àti ìpolongo rẹ̀ Bọ̀dé Dúrójayé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbésùnmọ̀mí àti ìjínigbé láwọn ìlú 4 lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ìlú náà ni Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀, Aláùsá, Yàwọ́ta àti Oníyà níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Láti ṣàtìlẹ́yìn àti láti fún àwọn òṣìṣẹ́ aláàbò ní ìsírí, àtẹ̀jáde náà sọ wípé Aláàfin Ọ̀yọ́ gbówó ìrànwọ́ kalẹ̀ láti kún ìgbìyànjú ìjọba lọ́wọ́ nípa nínáwó gan àwọn agbésùnmọ̀mí. Kò ṣàìrántí pé àwọn agbébọn ṣèkọlù sí iléèwé Ẹ̀sìnẹ̀lẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tó kọjá. Ó fi kún pé àwọn èèyàn 2 ló jẹ́ ṣíṣekú pa, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ jẹ́ dídáná sun, nígbà tí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ sì jẹ́ gbígbé wọnú aginjù igbó ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ. Ọba Ọ̀wádé sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣekúpa àwọn èèyàn nípasẹ̀ àwọn agbésùnmọ̀mí kò tí ì kọjá àìjẹ́ ìtẹ́wọ́gbà nìkan, ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà ti ń lóye wọ́n sì ń kọminú ṣe àníyàn nípa ipò ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀, pàápàá jùlọ àìbọ̀wọ̀ fún ẹ̀mí àwọn èèyàn tó ń peléke sí i. Ó sọ wípé orílẹ̀-èdè ńlá ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ tó le koko kò kọjá, àti pé ohun tó tún bani lẹ́rù ni pé àwọn afẹ̀jẹ̀wẹ̀ wọ̀nyí wọn kò lè ní àwọn ohun ìjà olóró nìkan. Ìpanirun náà láti ìsọ̀sẹ̀ ìgbésùnmọ̀mí láì gba ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àwọn agbódegbà kan níbì kan. Ẹ̀wẹ̀, Aláàfin Ọ̀yọ́ Ọba Ọ̀wádé ti wá bá àwọn mọ̀lẹ́bí olùfarakásá kẹ́dùn tó sì ṣe ìdánilójú pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà bí àwọn aṣeláàbí náà yóò sì jẹ́ fífojú winá òfin. Ọkọ̀ bàálù àtọpinpin ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú iléeṣẹ́ ológun ojú òfurufú yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lóṣù kẹfà. Gómìnà Mákindé ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ọkọ̀ bàálù ojú òfurufú ti jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ ìṣèjọba rẹ̀ ti wà pẹ̀lú iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ wa, yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó di òpin oṣù kẹfà. Gómìnà sọ èyí lọ́jọ́ Ajé Monday lásìkò ìpàdé àwọn oníròyìn lórí iṣẹ́ ìdóòlà tó ń lọ lọ́wọ́ fún àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lásìkò ìkọlù àwọn agbébọn sáwọn iléèwé 3 nílùú Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí Mákindé ṣe wí, ó ní àwọn irinṣẹ́ náà ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà, ó sì ti wà pẹ̀lú iléeṣẹ́ ológun ojú òfurufú lẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ lé lórí. Ó fi kún pé àwọn tó ṣẹ̀dá ọkọ̀ bàálù náà láti ilẹ̀ China ti dé sí orílẹ̀-èdè
ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn. Ó ní wọn ó lò tó bí ọ̀sẹ̀ méjì láti parí iṣẹ́ wọn. Gómìnà sọ wípé àwọn ọkọ̀ bàálù atọpinpin lójú òfurufú náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ṣáájú ìparí oṣù kẹfà. Ó ṣàlàyé pé ọkọ̀ bàálù náà ló jẹ́ gbígbé kalẹ̀ láti ró ọ̀rọ̀ ètò ààbò, ìtọpinpin, ìṣòfíntótó lágbára sí i láwọn agbègbè ẹnu ìloro ìlú títí kan ẹnu ibodè Ọ̀yọ́ pẹ̀lú ìpínlẹ̀ Kwara àti ilẹ̀ Benin Republic. Ṣáájú nígbà tó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tó ń lọ lọ́wọ́, gómìnà sọ wípé ìṣèjọba rẹ̀ kò ní fààyè gba ìgbésùnmọ̀mí. Ó ní pé ìjọba ti ń kópa láti bá àwọn ajínigbé náà fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ níbi tó yẹ láti jẹ́ káwọn olùfarakásá darí padà dé láyọ̀ àti àlàáfíà. Gómìnà ṣàlàyé pé ní báyìí àwọn lè fìdí rẹ̀ múlẹ̀ pé olùkọ́ 7 ló jẹ́ jíjígbé níléèwé girama Community Secondary School nígbà tí àwọn ọmọ 18 sì jẹ́ jíjígbé sálọ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ First Baptist Primary and Nursery School tí wọ́n sì jí àwọn olùkọ́ 7 náà sálọ, tí ó sì ṣeni láàánú pé ọ̀kan nínú àwọn olùkọ́ náà jẹ́ ṣíṣekúpa. Ó ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí ohun ẹlẹgẹ́ tó ga. Ó fi kún pé àwọn àjọ elétò ààbò ń ṣiṣẹ́ lábẹ́ ipò tó le koko lójúnà láti dóòlà àwọn olùfarakásá. Mákindé kìlọ̀ tako gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó tẹnumọ́ pé àwọn ẹ̀mí wà nínú ewu. Gómìnà Mákindé mú dá àwọn olùgbé ìlú lójú pé ìjọba rẹ̀ sì ní ìfarajìn láti dáàbò bo àwọn ẹ̀mí àti láti dá àlàáfíà padà bọ̀ sípò láwọn ìlú tí ọ̀rọ̀ náà kàn. Ní Ilé-Ifẹ̀ kọrojú sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé l'Ógbómọ̀ṣọ́, béèrè fún ìgbésẹ̀ ìṣọ̀kan tako ìwà ọ̀daràn ìgbésùnmọ̀mí. Ní Ilé-Ifẹ̀, Ọba Adéyẹyè Ògúnwùsì ti pè fún ìgbésẹ̀ ààbò kánmọ́nkóbó àti ìgbésẹ̀ ìṣọ̀kan àpapọ̀ tako ìjínigbé àti ìwà ọ̀daràn wàhálà rògbòdìyàn jákèjádò orílẹ̀-èdè. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà ẹni tó ń bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé láìpẹ́ yìí ní àwọn ilé-ìwé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé láwọn ilé-ìwé láàrin àwọn agbègbè Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀, Yàwọ̀tà nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́ tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Ó sọ èyí nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ajé Monday tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ọ̀gá àgbà fétò ìròyìn àti ọ̀rọ̀ ìlú láàfin Ọ̀ọ̀ni Moses Ọláfárè. Ó sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, àwọn olùkọ́ àti àwọn olùgbé ìlú aláìṣẹ̀ ni wọ́n ṣe kòǹgẹ́ ìgbésùnmọ̀mí lẹ́yìn ìkọlù sáwọn ìlú nípasẹ̀ àwọn adìyàmọ́ra àgbébọn. Ọọ̀ni fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìfẹ̀míṣòfò lásìkò ìṣẹ̀lẹ̀ náà títí kan Joel Adesiyan, ọlọ́kadà àti ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé sálọ, ọ̀gbẹ́ni Michael Oyedokun, tó jẹ́ ṣíṣekúpa nígbèkùn wọn. Ó sọ wípé ìkọlù sáwọn iléèwé àti àwọn agbègbè iléèwé ṣàfihàn ìkọlù tààràtà sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Ó tẹnumọ́ pé àwọn ọmọ àtàwọn olùkọ́ kò gbọ́dọ̀ di olùfarakásá lábẹ́ iṣẹ́ láabi àwọn ọ̀daràn. Ó ké sí àwọn àjọ elétò ààbò láti tẹpámọ́ iṣẹ́ ìdóòlà láti rí dájú pé àwọn olùfarakásá tó sì wà nígbèkùn láti darí padà dé kí wọ́n sì fojú àwọn aṣeláabi tó lọ́wọ́ nínú ìkọlù náà wíná òfin. Ó tún rọ àwọn ìjọba ní gbogbo ìpele láti túbọ̀ ró ètò ààbò lágbára sí i láwọn ìlú tó wà lábẹ́ ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ, pàápàá jùlọ láwọn agbègbè iléèwé àti àwọn ìletò láwọn gbèríko ìlú lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ ọjọ́ iwájú míì. Ó rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ Nàìjíríà láti gbárùkù ti àwọn àjọ elétò ààbò pẹ̀lú ìròyìn àti àlàyé tó jẹ́ òtítọ́ kí wọ́n sì wà lójúlá lákànfin sọrí kí ìfọwọ́sowọ́pọ̀ ìlú sì wà. Bákan náà, ọba aládé náà rọ àwọn ọmọ Nàìjíríà láti wà ní ìṣọ̀kan àti láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Àwọn gómìnà apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ní kò kọbi ara sí àbá àti ìpàrọwà òun lórí ètò ààbò fọ́dún méjì. Ìbà Gani Adams ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti fẹ̀sùn kan àwọn gómìnà apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fún kíkùnà láti kọbi ara sí ìkìlọ̀ tó ń wáyé lemọ́lemọ́ àti àwọn àbá lórí ọ̀rọ̀ ètò ààbò agbègbè ládùrú ìdúnkòokò ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìgbésùnmọ̀mí tó ń wáyé jákèjádò ẹkùn káàkiri. Adams sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé láwọn iléèwé níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn agbébọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, akẹ́kọ̀ọ́ girama àtàwọn olùkọ́ sálọ
pẹ̀lú olùkọ́ tí wọ́n padà dá ẹ̀mí rẹ̀ légbodò lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì amóhùnmáwòrán Channels Television ètò Sunrise Daily, Ààrẹ Ọ̀nà Kakanfò ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burú gbà àti àmì pé apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn kò lè yanjú ìṣòro ètò ààbò tó mẹ́hẹ pẹ̀lú àìbìkítà. Ó sọ wípé ohun tó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ mélòó kan sẹ́yìn jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, àmọ́ ṣá àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti wáyé láwọn apá ẹkùn náà. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọlọ́pọ̀ èèyàn ọ̀hún ṣe àfihàn pé ikọ̀ àwọn ọ̀daràn náà ti ń di ẹ̀rù jẹ̀jẹ̀ láwọn apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ààrẹ Ọ̀nà Kakanfò sọ wípé òun ti máa ń ta àwọn aláṣẹ lólobó lọ́pọ̀ ìgbà nípa iṣẹ́ láabi àwọn ọ̀daràn yìí tó ń ṣọṣẹ́ láàrin apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ó tẹnumọ́ pé àwọn ìpínlẹ̀ kan wà tí àwọn atiláwí ti wọlé sí lára. Ó sọ wípé lóṣù kọkànlá ọdún tó kọjá òun dárúkọ àwọn ìpínlẹ̀ 4 tí àwọn ọ̀daràn wọ̀nyí ti wọlé sí lára. Ó ní òun dárúkọ ìpínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti Ọ̀yọ́. Ìbà Gani Adams tún jẹ́ kó di mímọ̀ pé òun ti kọ lẹ́tà sí àwọn gómìnà apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tẹ́lẹ̀ tí òun sì pàrọwà fún àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti àwọn ẹgbẹ́ àwùjọ láti ró ètò ààbò ẹkùn agbègbè lágbára sí i. Ṣùgbọ́n tó ní níṣe ni wọn kò kọbi ara sí àwọn ìpàrọwà, àbá àti ìtanilólobó òun nígbà náà. Ó ṣàlàyé pé yàtọ̀ sí ẹgbẹ́ Oòduà People's Congress OPC, ó ti ń wu àwọn ẹgbẹ́ ilẹ̀ Yorùbá míì náà láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba lójúnà láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ jákèjádò ẹkùn náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀hún tún sọ síwájú sí i nípa bíbèrè ìdí tí púpọ̀ àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ ìlú ṣe dákẹ́ ládùrú bí ìdúnkokò ètò ààbò tó mẹ́hẹ ṣe ń peléke sí i lójoojúmọ́. Ó kọminú pé àwọn èèyàn kan sì ń dá òun lẹ́bi fún bí ètò ààbò ṣe polúkúmuṣu, kódà bó tilẹ̀ jẹ́ pé òun kò ní agbára tó ga jùlọ níbàámu òfin orílẹ̀-èdè lórí àwọn àjọ elétò ààbò. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn agbébọn ló ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sílùú Ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ẹtì Friday tó kọjá, tí wọ́n sì jí àwọn òṣìṣẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ sálọ níléèwé girama Community Grammar School, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Baptist Nursery and Primary School àti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ LGEA. Nípínlẹ̀ Katsina, èèyàn 11 tó fi mọ́ aláboyún àti ikọ̀ ọdẹ ìbílẹ̀ kan ni àwọn agbébọn ṣekú pa o. Ìyá kí Ọlọ́run ọba ó dákun kó gbà wá ni. Àwọn afurasí agbésùnmọ̀mí agbébọn ṣèkọlù sí àwọn ìgbèríko méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Bakori nípínlẹ̀ Katsina. Nínú ìkọlù ọ̀hún ni wọ́n ti ṣekú pa ó kéré tán èèyàn 11 tó fi mọ́ ọdẹ ìbílẹ̀ pẹ̀lú obìnrin aláboyún kan. Ìkọlù náà ló wáyé lọ́jọ́ Àìkú Sunday sí ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ Bakori. Àwọn èèyàn agbègbè náà jẹ́ kí ó di mímọ̀ fún àwọn oníròyìn pé ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ni àwọn agbébọn náà ya wọ abúlé náà ní ibùdó Guga níbi tí àwọn èèyàn ti ń nájà. Gẹ́gẹ́ bí ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mahadi Guga, ẹni tí ó bá àwọn ikọ̀ ìròyìn Premium Times sọ̀rọ̀, ó ní àwọn agbébọn náà ṣiṣẹ́ láabi lọ́jọ́ ọjà lásìkò táwọn èèyàn agbègbè náà ń bá okòwò wọn lọ ní gbajúgbajà ọjà kan tí wọ́n pè ní Guga. Lásìkò táwọn èrò ọjà ọ̀hún sì ń darí padà wálé láti ọjà ni wọ́n ṣe ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe fìdí ẹ̀ múlẹ̀, àwọn èrò ọjà náà ló lọ sọ́jà láti ra àwọn ohun èlò ọdún iléyá tó ń bọ̀. Ojú ọ̀nà àti padà sílé àwọn èrò ọjà náà ni wọ́n pa àwọn èèyàn ọ̀hún sí. Ọkùnrin náà sọ pé àwọn agbébọn tí wọ́n ṣèkọlù ọ̀hún ṣekú pa èèyàn 11, dáná sun ọ̀pọ̀ ilégbèé, ba ọ̀pọ̀ dúkìá tó fi mọ́ àwọn ohun èlò táwọn èrò ọjà náà lọ rà lọ́jà fún ìpalẹ̀mọ́ ọdún iléyá jẹ. Lára àwọn èèyàn náà tí wọ́n pa ni Mustapha Nuhu, ẹni tí ọ̀pọ̀ àwọn èèyàn agbègbè náà mọ̀ sí ọ́físà, tí ó jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ikọ̀ aláàbò ìbílẹ̀ Katsina Security Watch Corps KSWC. Bákan náà ni obìnrin aláboyún kan wà lára àwọn èèyàn ọ̀hún tí wọ́n ṣekú pa, àmọ́ àwọn èèyàn agbègbè náà ò lè ṣàpèjúwe ibi tí obìnrin náà ti wá. Wọ́n ní ojú rẹ̀ ò jọ ojú ẹni mímọ́. Àwọn èèyàn abúlé náà ni wọ́n ti wá palẹ̀mọ́ àwọn ìyókù ara àwọn èèyàn wọn tó ṣe kòńgẹ́ ikú òjijì nínú ìkọlù ọ̀hún, tí wọ́n sì ti kó wọn lọ sí ilé ìwòsàn agbègbè náà, ìyẹn Guga Primary Health Care Center, ṣáájú kí wọ́n tó ṣètò ìsìnkú wọn pẹ̀lú àdúrà
lówùúrọ̀ ọjọ́ ajé Monday. Olùgbé agbègbè náà tó tún bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé gbogbo agbègbè tó wà ní ìjọba ìbílẹ̀ náà ni wọ́n ti ń ní ìdojúkọ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tipẹ́tipẹ́. Ó ní ṣáájú ìkọlù ọjọ́ àìkú Sunday yìí ni wọ́n ti ṣèkọlù ṣekú pa èèyàn bíi 5 lágbègbè náà. Ó ní àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti mú ìpayà bá àwọn èèyàn, ní pàtàkì jùlọ àwọn àgbẹ̀ ò lè lọ oko lọ ṣiṣẹ́ òòjọ́ wọn mọ́. Atọ́ Okonkwo aṣọ́lé tuntun fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles fi ìdùnnú rẹ̀ hàn fún àǹfààní tó rí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Aṣọ́lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù tuntun fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà, Atọ́ Okonkwo ti ń retí ìfarahàn rẹ̀ àkọ́kọ́ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà níbi tó ti ṣàfihàn pé òun gba ìpè sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà kí ìdíje Unity Cup tó bẹ̀rẹ̀ ní òpin oṣù yìí àti àwọn ìdíje eré bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ lágbàáyé tó ń bọ̀ nígbà tí wọ́n máa kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Portugal àti Poland ní oṣù tó ń bọ̀ gẹ́gẹ́ bí Punch Sport Extra ṣe ròyìn. A bí Okonkwo ní Camden nígbà tí àwọn òbí rẹ̀ sì jẹ́ ọmọ Nàìjíríà. Ó sì di ẹni tó lè kópa nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí àjọ FIFA fọwọ́ sí ìyípadà orílẹ̀-èdè rẹ̀ láti England sí Nàìjíríà ní oṣù tó kọjá. Okonkwo ti kópa nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún ilẹ̀ England ní ọ̀pọ̀lọpọ̀ ìpele eré bọ́ọ̀lù àwọn ọ̀dọ́ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù under 18 nígbà tó wà ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, ìpinnu aṣọ́lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham náà láti padà sí Nàìjíríà wáyé lẹ́yìn ìpàdé kan tó ṣe ní London pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Eric Chelle níbi ìdíje Unity Cup ní June ọdún 2025 tí Nàìjíríà sì jáwé olúborí. Ṣáájú ìdíje ọdún yìí, ọmọ ọdún 24 náà tó sọ̀rọ̀ nínú fídíò kan tí Nigerian Football Federation ṣe fi ayọ̀ rẹ̀ hàn nípa àǹfààní láti kópa nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó jẹ́ ọlá ńlá àti àǹfààní láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè yìí. Inú mi dùn gan-an, mi ò lè dúró láti lo àǹfààní náà nítorí ó jẹ́ ohun ìyanu fún mi. Okonkwo darapọ̀ mọ́ àwọn aṣọ́lé Nàìjíríà tí Stanley Nwabali darí wọn lọ́wọ́lọ́wọ́, tí Francis Zoho, Amos Obasoge, Maduka Okoye àti Ebenezer Akot ọmọ kékeré léńjeléńje tó la àgbáyé já náà sì wà lára wọn. Lẹ́yìn tó parí ní ilé ẹ̀kọ́ agbábọ́ọ̀lù Arsenal, Okonkwo darapọ̀ mọ́ Crew Alexandra àti Storm Grace pẹ̀lú àyálò kí ó tó darapọ̀ mọ́ West Ham pẹ̀lú àyálò ní sọ́mà ní ọdún 2023 kí wọ́n tó san owó rẹ̀ lẹ́yìn ọdún kan. Láti ìgbà náà ló ti di aṣọ́lé àkọ́kọ́ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Welsh níbi tó ti kópa nígbà 121 tó sì mú ìgbéga méjì bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Ní àkókò eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọdún yìí, Okonkwo kópa nígbà 44 nínú gbogbo ìdíje tí ó sì pa àwọn rẹ̀ mọ́ nígbà 10, ṣùgbọ́n tí West Ham kùnà láti gòkè lọ sí ibi ìdíje Premier League.